Ṣé lóòótọ́ ni pé òfin ti de Wizkid láti wọ orílẹ̀-èdè Amerika? Ìròyìn tí ó balẹ̀ bàgẹ́ tí ó ń dé sí etí ìgbọ́ wa ni pé wọ́n ti fi òfin de gbajúmọ̀ olórin tàkasúfèé tí orúkọ rẹ̀ jẹ́ Ayọ̀dèjì Ibrahim Balógun tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wizkid láti wọ orílẹ̀-èdè Amerika. Nínú fọ́nrán kan tí ó gbòde kan ni wọ́n ti ṣàfihàn bí ààrẹ orílẹ̀-èdè Amerika ìyẹn ààrẹ Joe Biden ṣe ti sọ̀rọ̀ pé òun ti fi òfin túláàsì de ìràwọ̀ olórin Afrobeat Wizkid láti wọ orílẹ̀-èdè Amerika látàrí pé ó lu arábìnrin Jada Pollock tí ń ṣe alákòóso àti olùfẹ́ rẹ̀ ní ìlú California. Ó tẹ̀síwájú sí i láti tẹnumọ́ pé òun fẹ́ kí gbogbo àwọn aṣíkiri gbogbo àwọn ìpínlẹ̀ Amẹ́ríkà mọ̀ nípa èyí. Ìròyìn yìí sì jẹ́ kó di mímọ̀ pé arábìnrin Jada Pollock tí ó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Amẹ́ríkà fi ẹ̀sùn kan Wizkid pé ó lu òun láìmọye ìgbà nínú ìrìn àjò ìfẹ́ wọn àti pẹ̀lú nígbà tí òun ṣe ìkéde ìpínyà àwọn. Ó tún sọ síwájú sí i pé òun kò ní lè tọ́ àwọn ọmọ òun ní àyíká tí kò ní ìlera. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló tún ti ṣe ìdánilójú pé láti òní lọ òun pẹ̀lú Ayọ̀dèjì Ibrahim Balógun ìyẹn Wizkid kò ní iṣẹ́ kankan tí wọ́n fẹ́ jọ ṣe papọ̀ mọ́ nítorí pé òun ti wà nínú ìbáṣepọ̀ burúkú pẹ̀lú rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí òun sì ń bo àwọn ìwà ìpáǹle rẹ̀ mọ́lẹ̀ lẹ́kọ̀ọ̀kan àmọ́ wàyí ó ti sú òun ò ṣe mọ́. Láfikún ó ní lẹ́yìn ọjọ́ díẹ̀ tí òun kéde ìpínyà àwọn ni òun rí i pé wọ́n ti gbégi dínà àkáǹtì ẹ̀rọ alátagbà òun. Ó sì dáhùn lójú pé kì í ṣe iṣẹ́ ọwọ́ òun àmọ́ wàyí òun ti gba àkáǹtì ẹ̀rọ alátagbà òun padà. Títí dìgbà míì tí wọ́n tún máa mú ìròyìn míì tàn yín wá, orúkọ tèmi ni Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára.